wọ́n ti dá ìbùkún lọ́lá o wọ́n ti dá ìbùkún lọ́lá ìyálájé pẹ̀lú àwọn aláàánú kan ni wọ́n fi 1M ránṣẹ́ sí ìbùkún ìyẹn ìyàwó Muyideen lọ́sẹ̀ tó kọjá yìí ó yẹ kí n ti wá sọ fún ẹ̀yin olólùfẹ́ mi ṣùgbọ́n ọ̀nà ló pọ̀ tí ẹ bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó tàbí kí n sọ pé last month ni ìyàwó Muyideen ló ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà wípé Muyideen pẹ̀lú àwọn kan tí wọ́n pè àwọn ní human rights activist kan àti àwọn àfáà tẹ̀blíkì kan pẹ̀lú àwọn ọlọ́pàá pé wọ́n wá sí shop òun wá kó ọjà tó worth 1 to 200,000 naira nígbà yẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí èèyàn tí wọ́n fi 1M yẹn ránṣẹ́ sí ìbùkún tó jẹ́ ìyàwó Muyideen ṣùgbọ́n kí wá ní àwọn nǹkan tí mi fẹ́ sọ àwọn nǹkan táwa ń sọ lélẹ̀ wípé ká fi àbòsí sílẹ̀ ká sòótọ́ ọ̀rọ̀ ẹ má gbàgbé pé láti ìgbà tí àwọn ará ẹbí ti mú Muyideen kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel ayé Muyideen ò yí padà. I must be sincere to you, sir. Yes, kò sí rí tá a rí lóòótọ́ wọn náà wọn kọ ní kéwù ṣùgbọ́n ṣé ìbílẹ̀ wọn máa fi kọ kéwù ni ẹ mọ̀ pé ń gbà mí kò sí bí èèyàn ṣe sin Ọlọ́run tó tẹ́bí bá pa èèyàn gbà mí èèyàn lè ṣì wà wù Muyideen sìn báyìí lẹ́yìn ìgbà tó ti kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel yẹn ó ti wá sí orí social media more than 2-3 times begging people for money kò dẹ̀ sí èèyàn tó tì fún owó kankan wọ́n open shop fún àwọn ará bí open shop fún wọn àrówó kó ọjà sínú shop yẹn ṣùgbọ́n ẹ wá wo àwọn tó send owó sí Ìbùkún àwọn èèyàn ò rò ní wípé ṣe bí Ìbùkún àti Muyideen ò ti separate àwọn òrò tí wọn àwọn ṣe tí wọn fọ́lọ̀ àwọn òjẹ̀rò nírò pé Muyideen tí ó tẹ̀ fẹ́ràn wáyé tó bá dọ̀là tán àti Ìbùkún bá padà ń fẹ́ra tàbí tí wọ́n bá papọ̀ sí wọn níjọ náwó yẹn nù ẹgbẹ́ wọn ọ̀rùn kátà ń pè ní humanity nìyẹn ṣùgbọ́n àwọn àfáà tẹ̀blíkì yẹn àwọn òrò yẹn mọ́ Ìbùkún lára táwọn fi tẹ̀lé Muyideen wá sí ṣọ́ọ̀bù Ìbùkún tó wọ́n wá kó ọjà Muyideen àti ọjà Ìbùkún kankan wọ́n kó àwọn tí ń separate tọkọtìyàwó sọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ti fẹ́ máa sọ pé eléyìí ní nǹkan ti Muyideen eléyìí ní nǹkan ti Ìbùkún ṣùgbọ́n àwọn tí ìyálájé co-opt àwọn ìyẹn àwọn òrò gbogbo yẹn pé Ìbùkún ní kẹjá jálá torí ẹ má jẹ́ ká já Ìbùkún lọ́lá pé Muyideen lè nà owó yẹn àwọn yẹn òrò yẹn so ara ìwà rere tá a dẹ̀ fẹ́ káwọn èèyàn máa wù nìyẹn so Ìbùkún ti wá síta ó dẹ̀ ti wá dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ẹ̀dẹ̀ sọ wípé orin yẹn ò pín síbẹ̀ yẹn o wọ́n náà wọ́n sì ní a lot láti ṣe fún Ìbùkún torí pé àwọn rí wípé gbogbo nǹkan tí Muyideen sọ nípa Ìbùkún ìrọ̀nà ló pa àwọn òde fẹ́ kojú tí ọmọ yẹn so ó jẹ́ update tí mo fẹ́ fún wa lórí ọ̀rọ̀ Ìbùkún so inú ẹ̀ dùn gan a lè dúpẹ́ lọ gbogbo èèyàn ọmọ Nàìjíríà rere tẹ́ ẹ ṣe ìnáwó sí yẹn lágbára Ọlọ́run ọba àpòyìn ò ní gbẹ o Adeomade ní orúkọ mi máa mi share fídíò yẹn má dẹ́gbẹ̀ẹ́ láti subscribe YouTube channel mi Adeomade TV ire ó dàbọ̀.